ó tán bí ò tán aláṣejù ọ̀rọ̀ ò dùn lẹ́nu aláṣejù ká wí fúnni ká gbọ́ aláṣejù ọ̀rọ̀ ò dùn lẹ́nu aláṣejù ká sọ̀rọ̀ fúnni ká gbà aláṣejù ọ̀rọ̀ ò dùn lẹ́nu aláṣejù àní ká wí fúnni ká gbọ́ aláṣejù ọ̀rọ̀ ò dùn lẹ́nu aláṣejù ká sọ̀rọ̀ fúnni ká gbà aláṣejù ọ̀rọ̀ ò dùn lẹ́nu aláṣejù ọ̀rọ̀ ò dùn lẹ́nu aláṣejù aláṣejù aláṣetẹ́ èèyàn ọ̀rọ̀ ò dùn lẹ́nu wọn. ẹ gbọ́ ṣé ẹ ti gbọ́ pé ọba Fúlàní ó ti wọgà o ọba Fúlàní yìí àwọn ti gbadé orí ẹ̀ a ti wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àgbàlagbà ti sọ wọ́n ní tí bàtà bá ń dópe lákelákelákelákelá tó le lálejò ó ṣetán àti ya ni ariwo òun fẹ́ ya iná ẹ̀ ló ń pa ariwo pé òun fẹ́ bẹ́ sí wẹ́wẹ́ iná ẹ̀ ló ń gbé ẹ̀ ló ń ké ẹ gbọ́ mi dáadáa ẹ gbọ́ tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ gbọ́ mi dáadáa pẹ̀lú ohun tí mò ń bá yín sọ yìí ọba kábíyèsí Abdulrasheed Adéwálé Olúwo tẹlú kejì àbí kelo olú tìlú Ìwó ọba tí wọ́n ní òun lọ́tọ̀ ẹni tí wọ́n ló tọ́ sọ́ba kábíyèsí wọ́n ti gba obìnrin ti ṣí adé dànù lórí ẹ̀ ọ̀rọ̀ kábíyèsí yìí ó ti di tọrọ fún kálé nígbà tá a kìlọ̀ fún wọn awíwíwí ọlọ́ọ̀gbọ́ afọ̀fọ̀ọ̀fọ̀ ọlọ́ọ̀gbà agbélùsílẹ̀ àtúnfẹnuwí àpótí alákàrà ṣàbíyáwú awíwíwí ẹlẹ́ẹ̀gbọ́ afọ̀fọ̀ọ̀fọ̀ ẹlẹ́ẹ̀gbà àpótí alákàrà ṣàbíyáwú awíwíwí ọlọ́ọ̀gbọ́ afọ̀fọ̀ọ̀fọ̀ ọlọ́ọ̀gbà. Kí ló bàbá yìí ṣe tó fi dà báyìí gbogbo ẹ̀ lẹ́gbọ́ lórí ètò kí ara wo ló dá ìgbésẹ̀ wo ló gbé ibo ló lọ tọwọ́ pálámbá fi ségi ọ̀nà wo ló gbà tó fi di pé ó di pé à ń ṣin adédànù lórí ẹni ó fi di pé à ń fúnni ní ohun tó lóyìnbó ń pè ní open disgrace ibi tó fi di pé ó di ohun tá à ń sọ pé ní tó lóyìnbó ń pè ní world disgrace ní gbogbo àgbáyé pé tó wá di pé irú kábíyèsí wo leléyìí ṣerú èèyàn báyìí lárákùnrin yìí rí gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lórí ètò yìí ẹ kí n sáré gbé yín dọ́dọ̀ ẹnìkan náà nínú àwọn fídíò tẹ́ ẹ máa wò ẹ gbọ́ nǹkan tẹ́ni yẹn sọ nípa bàbá yìí nígbà tí wọ́n fi wà tí wọ́n fi jọ ń gbé kó tó di wípé ó di ẹni tó wá gbadé nílé kó tó di pé àwọn bàbá wa àwọn afọbajẹ ṣe bẹ́yìn náà ni ẹ̀yìn náà nu ó sì ti yíwọ́ báyìí ẹnu yín ọ̀ka mọ́ ó ti kó Fúlàní rọra ó ti mú ẹ̀yìn bàbá tó fi ṣe bàbá nígbà ní pẹ̀lẹ́pẹ̀pẹ̀ pé ẹ̀yìn bàbá òun ẹ̀yìn bàbá ọba ti di ọmọ ẹ̀yìn ọba báyìí ẹ̀ẹ́tẹ́rú ti wọ ààfin ọba mọ́ bẹ́ẹ̀ ni àwọn Fúlàní ní wọlé láìkànlẹ̀kùn ni wọ́n wọlé lórúkọ ṣìláàmù nílùú Ìwó ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ kó má dàbí pé bóyá kìnní kí n wá tó gbé yín lọ sídìí kí n wá tó lọ fi fídíò tó ṣe tó fa àbùkù tó fa ìgbà tó fa ẹ̀tẹ́ pátápátá kí n tó gbé yín débẹ̀ òun rè. Boy, wálé rárá dáadáa wálé irú wálé ìgbàgbé tí ó because. mo fẹ́ kí nǹkan kan yé yín pẹ̀lú fídíò tẹ́ fẹ́ wò yìí arákùnrin yìí ló tú àṣírí ẹ̀ pátápátá ọ̀yànnàná ohun tó ṣe ìgbésẹ̀ tó gbé ibi tó bá a dé òun ló fún àwọn tó mú un láǹfààní àti sọ pé tó ọ̀yẹ̀lẹ́ni tá a pè wálé máa bọ̀ ó tó gé ọmọ Léfì yìí tó ṣe tó dà wá láàmú. because a lot of people talk about our position of authority in Nigeria these days they are just people tó jẹ́ pé they have nothing láti àti ilé èèyàn kan bí olóṣèlú àbí very important person kan tó kàn máa gbé wọn sí position then how do you expect people like that come and misbehave.
you know kí ló wálé yẹn kó wá máa bú Yorùbá land kó wá máa sọ̀rọ̀ ṣàkàṣàkà nípa Yorùbá nípa a particular race torí ẹ̀sìn tó ń gbé wá láti ibì kan tó mọ anything nípa ẹ̀. Wálé is never a Muslim nor a Christian or anything. Canada bíbá yìí ni Wálé wà for years jẹ́ pé orí búkúlù kò fọ́ Wálé oníṣẹ́ náà oṣù oníṣẹ́ tó ń ṣe ní Canada ó máa ń jalè kiri ní náà wọ́n ní wọ́n máa ń lóun ṣojú ó lè ní Wálé ń jà kiri Wálé Olúwo yẹn kò níṣẹ́ kankan tó ṣe Canada bíbá yìí tó máa ń yàgbé lẹ́nu sáà tó wá ń sọ̀rọ̀ máa wò ó ṣe Wálé náà lélẹ́yìí ó jẹ́ pé àwọn gbogbo orí Western Road ṣẹ́yìdá mọ́ àbí tó máa ń rìn kiri kò nílé kò ní everything bàtà ti lé kúrò lé pẹ̀lú ọ̀dọ̀ obìnrin ló ń gbé náà tí yẹn lé kúrò lé kò nílé ìbí akó bá sùn sínú mọ́tò kó máa sùn sílé ọ̀rẹ́ kiri bí Wálé ṣe ń ṣe nìyẹn náà Wálé got nothing. Gígọ́lọ̀ ni Wálé bí akó máa wá àwọn obìnrin kiri àwọn ìyá táwa láti Nàìjíríà yẹn kó máa lé wọn kiri kó máa bá wọn sùn nǹkan tó ń ṣe kiri nìyẹn kò níṣẹ́ míì tó ń ṣe Wálé has not this most highly responsible man lára àwọn tí ò wà responsible Canada Wálé is one of them ó jẹ́ number one ọ̀gá ni who is Wálé ó wá lọ sí Nàìjíríà ó wá lọ ti fi tọ́tí lọ romance one woman ló introduce ẹ̀ sí Abiola Chief Abiola Ogundoyin àgbẹ̀gbẹ̀ orúkọ máa ìwó yẹn that was the man that tó mọ Wálé tó meet Wálé through woman yẹn tó fi di pé ọkọ ọmọ òwò lòun àníwọ̀n tó ẹ̀wọ̀ yìí láìtọ́ ni máa kó ìgbọ́ láti ilé ọba ìròkọ́ láti ilé ọba kankan bí báyìí ti gbé lọ sí ìwò nìyẹn yìí torí wọ́n bí máa bí wọ́n lè máa control ẹ̀ tó bá ti jọba tán kò mọ̀ pé hooligans ni Wálé pé bàbá ńlá 419 ìṣe chief ó dùbọ̀ yìí nínú kò sí nǹkan tó ń ṣe ó máa lu jìbìtì kiri títì ló ń ṣe kiri ṣọlẹ́ àtàdé in Canada ni ìyá ló identity here wa lọ compare rẹ̀ o lọ ń fẹ́ máa stand shoulder to shoulder pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ even akọ yọ Ọọ̀ni kúrò ńbẹ̀ kó jẹ́ pé ẹni ìtàn lásán kó jẹ́ pé èèyàn tó wà position yẹn lásán gan Wálé ò lè stand there Wálé ò lè nu bàtà ẹni ìtàn ká yọ Ọọ̀ni kúrò ńbẹ̀ ká yọ position yẹn Wálé kò lè ju office boy fún Ọọ̀ni of Ifẹ̀ office boy tọ́mọdé kan wọ ordinary personality kó má sí status he will just be an office boy errand boy ló máa jẹ́ sí Ọ̀jájá ó wá lọ ń compete ó lọ ń sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ tí wọ́n ti fi ẹ́ lọ jọba wọ́n gbé lọ sí Ìwó ó lọ ń jọba wọ́n lọ fi jọba wèrè kan bẹ́ẹ̀ ó wá ń lẹ́nu elébi ni náà máa yẹn sọ nínú ìtàbí ẹ̀gbẹ́ nígbà tí Wálé dé Nàìjíríà pé $100 ló bá dé Nàìjíríà $100 ló ti fẹ́ rówó wọ́n lè ṣe ló commit crime kiri tó ń sá kiri ṣé ó nílé ni it's the most useless human being on earth is Olúwo of Ìwó. Odipo, this is Clara Posting. Thank you for watching. nígbà tó wà Canada bí báyìí wọ́n lọ compete pẹ̀lú Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ that have a lot of people on his payroll. You know, I mean, all the chiefs, all the told them about all chiefs who are in Ife. He had a lot of restaurants all over Yoruba land. He had a university. He had a lot of things. He had a lot of places in Lagos to employ. That man must have employed nothing less than 5,000 to 10,000 people. Don't you share on there? Who are to palace, taking care of all of them. You know, Wálé bọ́sì tàkó wá fi Islam wẹ̀ kó wá fi sọ̀kọ́ tó fi ṣe síwò. You know how many things that Ọ̀jájá have done in Ilé Ifẹ̀ alone? Kí Wálé bọ́sì tàkó fi nǹkan tí Islam wẹ̀ tó fi ṣe sí kìíní Wálé máa lọ sí nọ́ọ̀tì torí wọ́n ti fún lówó ní nọ́ọ̀tì wọ́n ní kó máa ba ìṣẹ̀dálẹ̀ Yorùbá jẹ́ torí pé owó tó ń fún àwọn Mùsùlùmù àwọn ní wọ́n ṣe ìrònú sí pé wọ́n ń ba Mùsùlùmù ìgbà tó ti ń sọ̀kọ́kùsọ kiri ṣe é sọ pé wọ́n ń ba Mùsùlùmù jẹ́ ìgbà ìdẹ́kẹ́ máa bú Mùsùlùmù ṣé Wálé ràn yín ni Wálé ò ràn yín náà lọ́wọ́ rówó gbà nídìí ọ̀rọ̀ Mùsùlùmù ni now because you just paying his bills bí Mùsùlùmù dàrú lọ́la bó jẹ́ Christian ló tó ń fún lówó tó jọ́ọ̀bù sí Christian nìyẹn ìgbà tó dé Ìwó ṣé kò ṣe ìṣẹ̀ṣe ni àbí kò ń jójó kàlóńgò orí burúkú kiri tó fi mú yín mọ́lẹ̀ bàtà Mùsùlùmí bẹ̀rẹ̀ sí sanwó fún torí pé ó dẹ̀ kó wà nídìí Mùsùlùmù ọjà sí di Mùsùlùmí wọ́n tó dọ̀là bó tó wà ìṣẹ̀ṣe á tó já sí di ìṣẹ̀ṣe kí ló kàn Wálé no send anybody. You know, everybody will just have to rally around and make sure that Yoruba land here, we don't have any other place. And she Arab. We are not Arab. Majority of you that say Yoruba is from Arab. You know, Arab come citizenship for any of Arab country. We are many of you. Only for citizenship. Nobody. Fídíò kan bí Wálé ṣe sọ̀rọ̀ jágbàjàgbà Olúwo rádaràda ẹ̀yin alára wo ọkọ̀ lọ fi olórí burúkú kan wèrè wọ́n lọ fi jọba lẹ́yìn lórí you guys were ẹ̀dẹ̀ inú yín dùn ẹ̀kẹ́ plan ẹ̀ máa lé bọ̀bọ̀ ẹ̀dà kúrò mọ́ ẹ̀kẹ́ wáyà tó wà responsible yẹn gidi wọ́n fún Wálé ní owó ní ọ̀la ó lè kó àwọn Boko Haram wá láti north pé káwá ṣe anything káwá pa anybody níwò yẹn the only thing kò lówó náà is a poor boy very poor boy poor and wretched ni Wálé. You know, you guys have to be very mindful of how you treat your own people. Just because of money, you just talk anyhow about your race, you talk anyhow about your people, just because you want to pay your bills. You want to come and share ni, talo na iṣẹ́ kó máa ṣorí burúkú kiri nígbà tó wà níbàyí. Gbogbo ẹgbẹ́ ló ṣiṣẹ́ kiri náà, àtẹ́bàá ẹ̀dẹ̀ lówó dání. He decided to be a very lazy young guy, very lazy idiot. Ni Wálé yẹn, wọ́n á kàkà pẹ̀lú Ọ̀jájá, ó ti ẹ̀rọ position Ọọ̀ni yẹn lásán kó ti ẹ̀rọ, tí wọ́n pẹ̀lú Ọọ̀ni jọ wà ní same category ni. If not for politics, pé wọ́n kì máa ń kọ́ máa try láti regulate religion Nàìjíríà, tí ó yẹ kí Muslim wèrè kan kó máa bú odidi Muslim ẹlẹ́yin Muslim religion, you are a religion, ẹ máa bú odidi race, ṣé religion tó race lọ ni? It's not a Nigerian religion, it's not a Yoruba religion, just go and pray for some. Ọmọ Yorùbá ẹ ṣèyún lé ní ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ẹlẹ́sìn ìsìlámù tẹ́ ń tẹ̀lé wa ọmọ sàn ní kó pọ́npọ́ báyà ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá gbọ́dọ̀ ọ̀rọ̀ tárákùnrin yìí tí bàbá yìí sọ wọ́n clarify nìyẹn ni pé wọ́n là á wípé kì í ṣe gbogbo yín o
àwọn ọlọ̀tẹ̀ àwọn tí ò mójú tí ò mọ̀ tún yàtọ̀ sósì tó jẹ́ pé wọ́n jálù lọ́sàn gangan àwọn ni ọ̀rọ̀ yìí bá wí. Àwa ni ká wá ṣàtúnṣe lórí ẹ fìyẹn lẹ̀ já lọ síbi ọ̀rọ̀ Olúwo òun lẹ gbọ́ yìí wà á rí Olúwo gangan máa gbé wá ẹ̀yìn kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tó sọ kó tó di wípé ọwọ́ pálábá ẹ̀ ṣèkì. Bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé mo mọ̀ wí mo mọ̀ sọ àwọn kan mọ̀ gbọ́. Bẹ́ẹ̀ ni àwọn kan mọ̀ gbọ́. Ẹ wo ẹ má jẹ́ gbà yín lásìkò ẹ dákun ẹ bá mi share fídíò yìí ẹ like ẹ comment ẹ subscribe sí channel wa Olúwo rèé ẹ gbọ́ nǹkan tó sọ níbí kẹ wá jọ dé ká wá padà wá ká tó wá jọ sọ ṣe ohun tó àwọn olóyìnbó ń pè ní analysis ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Ohun rèé ẹ bá ń fohùn sí nínú ilé. Báyìí àwọn ọmọ kéékèèké sí wọn máa ń pa ayé àtijọ́. Ayé àtijọ́ ìjọ mélòó lẹ́bi lè jáde? Àwọn bàbá tó wà níbí náà. Ṣé ẹ lè jáde láyé àtijọ́? Ṣé ẹ lè jáde lọ bí kíbi láyé àtijọ́? Ọjọ́ báyìí lọ́jọ́ ilé, orò báyìí orò ilé, orò ilé, orò ilé, orò pa wá. Orò kan wà ọjọ́ 21 náà gbọ́dọ̀ jáde. Ẹ lọ máa fi àwọn oògùn yín ẹ lọ fi ṣe bí àwọn oògùn èbó tó yẹ kó oògùn orí fífọ́ ẹ lọ kọ́ pa surgery tí ní surgery nínú babaláwo àti oníṣègùn tẹ̀ ń ṣe kò sí surgery bẹ́ẹ̀. Ẹ lọ ṣe yẹn etí ẹ̀ advance ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yín negativity gbogbo ẹ̀yìn kò sí nǹkan kankan àti tẹ́ bá parí fún yẹn fẹ́fẹ́ sọ́dọ̀ lówó owó tí baba ńlá yín èyí rí àbí ta ló mówó wá ṣé èkó kọ́ ló mówó wá sówó ẹyọ nìkan tá a máa ń lẹ́gbẹ̀ẹ́ òkun kọ́ ni a máa ń ná láyé àtijọ́ fún mi ń sunkún fún ọ ní ẹwálẹ̀ lóògùn owó kò sẹ́nì kankan tó lóògùn owó ẹ̀yìn èyí ẹ lọ ṣiṣẹ́ ẹ lọ dáko ẹ lọ wáṣẹ́ ṣe. Sango ti rìtáyà o lọ kọ́ bí wọ́n ṣe pé wọ́n ń ṣe télọ̀ ni àgbàlagbà kò sígbà tó dàgbà tó lè kọ́ṣẹ́ àìlè kọ́ṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ ó fúnni lówó ju ìwé gan lọ. Ẹ lọ kọ́ṣẹ́ kò sí òṣì kò sájẹ́ gangan nìkan àbòṣì ní sísì máa fòṣì ní pé ọba ti tọ̀lẹ̀. Ìmọ̀ gbogbo èèyàn lọ́fẹ́ di babalá ẹni àti ń lọ di fáwọn kí á lè bá àparọ́ fún yàn kí á sì sọ pé kó wá sóògùn owó wọ́n gbọ́ lójú dáadáa ìwọ́n máa tọ̀ wọ́n lọ. Èyí tí wọ́n bá lè fi ṣe lẹ́yìn pé wọ́n ọ̀fẹ́ sóògùn owó ọ̀fẹ́ wá gbára pípààyàn ní ma kò sí kí pípààyàn mọ̀ sí lábẹ́ rẹ̀. Èmi ò sẹ́ni ṣe nǹkan kan bẹ́ẹ̀ ṣe ń wò mí o. Àwa wá Ọlọ́run ọba ló rán mi ní tó sì rán mi sílẹ̀ Yorùbá. Wọ́n èyí tí rí babaláwo ọ̀tá ni wọ́n kéré sẹ́mi babaláwo èṣù gan tọ́jọ́ ga wọn. Níjọ́ Ọlọ́run dá baba ńlá mi ó ní kó fún ìbàlẹ̀. Ṣé ìta lójú nínú àwọn èmi àtẹ̀sùn? Àbí nígbà Ọlọ́run dá èèyàn kí ló sọ fún èṣù bó ṣe ó ní òpó ìbalẹ̀ sẹ́mi nígbà àwọn èso máa lè ẹni tí mo ìbalẹ̀ fún bàbá ńlá mi èlèmí ọ̀wà lọ mo ìbalẹ̀. À ń bèlè àjẹ́ oṣó èmèrè àwọn ẹ̀yìn wọn kéré ọmọ babaláwo abẹ́ ọba yẹn wà abẹ́ tèmi nìyí. Abẹ́ ọba babaláwo oníṣègùn orílẹ̀ tanyẹ́ngé orílẹ̀ tanyẹ́ngé táwọn ẹ̀la aláṣẹ lómi. Àwọn ẹ̀yìn kéré ẹ má máa wo àwọn ẹ̀yìn owó sí tí ẹ lè pe èmi bẹ́ẹ̀ni ju wà ogun kan ọ̀ràn mi. Ọ̀rọ̀ àpẹẹrẹ ìlú láì dá ẹ̀yà ẹ̀ ló ń gbé wọn. Bí ọ̀bá tètè jáwọ́ yóò bàjẹ́ fún ọdún. Ìran rẹ̀ parẹ́ nù.
àwọn ọba tẹ́lẹ̀ máa ń ṣèyún tẹ́lẹ̀ máa bá ṣe kínní lọ́ba tí bá ń bọ̀ òrìṣà pọ̀ lágbára mọ́ àṣẹ tí ń bẹ lára ẹ̀ ké. Àpadà sí burú ni kéèyàn máa sin Ọlọ́run tẹ́lẹ̀ kó tó tó lódùmarè ọba kan ṣoṣo kí wọ́n á gbé ọ sípò ọba ìwọ ọba tó ọba lórí gbogbo òrìṣà tó yẹ pé wọ lọ ibi tó bá wọ̀ ló ń sẹ́ kí á gbóyún sàǹsì àwa ti pàṣẹ bóòsà àti gbé ọyá. tóun bá láṣẹ lórí ìlú ọ̀rọ̀ padà ọ̀padà. fún wa lẹ́yìn èèyàn ṣe di ipò ọba kẹ́ ti gbé ọ̀gá ọwá tó wá gbé e wá bo. sẹ́wọ̀n babaláwo yẹn ni ó ń ṣe àwọn ọba yẹn lọ́nà o. àwọn ni ó ń kó wọn sínú ẹgbẹ́ tí ọ̀dà ẹ̀yin ọba ẹ̀yin lọ lórí ìlú dandan ẹ padà ní bẹ́ẹ̀ bá padà yóò bàjẹ́ fún yín jù báyìí lọ. àwọn babaláwo oníṣègùn yẹn náà ni à ń kó yín sínú nǹkan bẹ́ẹ̀ bá kú táwọn ó gé yín wẹ́wẹ́. wọ́n láwọn làwọn ó sìnkú ọba wọ́n máa gé wọn wẹ́wẹ́ yìí o. wọ́n máa gé wọn wẹ́wẹ́ yìí o. ìwé ni wọ́n máa pa wọn àwọn làwọn ó sìnkú ọba wọ́n gé wẹ́wẹ́ wọ́n fi ọ́ rẹ́sẹ̀ káàkiri. èmi èmi lọ́wọ́ ní jẹ́ ríwẹ̀ padà sí ikú kan ò lè tó bá mi. wọ́n ti tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n ti fi wọ́n ní ẹgbẹ́ tí wọn ò lè jáde mọ́. ṣé ẹ gbọ́ gbogbo òtúkùtù tí tó tu ẹ gbọ́ gbogbo òtúkùtù tí kábíyèsí sọ jáde nígboro ẹnu yìí sọ́yẹ lẹ́ni tá àgbádé orí ẹ̀ kú àbí ọ̀yẹ́ ẹ kọ́mẹ́ǹtì sí comment section sọ́yẹ lẹ́nu kó tì wà nípò ọba títí ìgbà míì tá a máa pàdé Táíwò Mò ń jẹ́ Adésínà lórúkọ bàbá àtọ̀dọ̀ mi ó dàbọ̀.